Yeah. Mm. Uh, Sorry. Mm. Alaikum assalam wa rahmatullahi wa barakatuh. What did I say? أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، وصلاة وسلاما على أشرف المرسلين سيدنا وحبيبنا ومولانا رسول الله صلى الله تعالى وسلم عليه وآله وصحبه وسلم تسليما كثيرا، ثم أما بعد، فالسلام عليكم ورحمة الله تعالى وبركاته. أدعوكم فون الله أتركي àti ìgẹ̀ fún sẹ́nlá Nabi Muhammad sallallahu alayhi wa sallam, Ànábì àti gbogbo àwọn àfáà wa, àwọn aṣáájú wa nínú ẹ̀sìn, àwọn aṣáájú wa nínú ìwà, àwọn aṣáájú wa nínú ìmọ̀, àwọn aṣáájú wa nínú ìráyésá, àwọn aṣáájú wa nínú ìfinimọ̀nà, ashabuhul fudala, gbogbo àwọn ọmọ kíwà Nabi sallallahu alayhi wa sallam, tàmà sí àwọn sàábé, gbogbo wọn tọrọ ìkẹ́ Ọlọ́run àti ọlá rẹ̀ kọ́lọ́run kó bá wa ṣe fún wọn. Lẹ́yìn bẹ́ẹ̀, gbogbo àwọn àfáà wa ní ilẹ̀ Yorùbá, ní Nàìjíríà to be precise, ilẹ̀ Yorùbá, látòrí àfáà àgbà Sheikh Alim, àtàwọn tí wọ́n jọ lògbà pẹ̀lú ẹ̀sìn àti ìmọ̀ nílùú wa nílùú Ìlọrin, wọ́n pọ̀ lọ bẹ́ẹ̀ tí ń fi ń bọ̀ tó fi dórí àfáà àgbà Kamil Al Adaby rahimahullahu ta'ala, ó fi dórí àwọn jíìlù tó dájú nínú àwọn jíìlù tó ti wá nílùú wa, jíìlù kan tó jẹ́ pé kulluhu hidayah, ìmọ̀nà ní àsìkò wọn, ó sì kó àwọn kawkabatun minal ulama, ó kó àwọn mẹ́rí àwọn àfáà àsìkò náà kó sínú púpọ̀, jíìlù wọn, jíìlù àwọn àfáà àgbà Kamil Al Adaby, jíìlù àwọn alájẹ́ àgbà, jíìlù àwọn Sheikh Adam, àwọn bàbá Murtada Absalam, àwọn bàbá wa ní olùkọ́ àgbà ní ìlú Ìwó, wọ́n pọ̀ bẹ́ẹ̀, Ọlọ́run bá kẹ́ gbogbo wọn. Ilé ẹni kọ̀ọ̀kan Ọlọ́run má jẹ́ ó dàrú, Ọlọ́run má jẹ́ ó yingẹ̀ láíláí. Gbogbo àwọn khulafa wọn látọ̀rí Khalifatul Adaby yìí, fi kárí gbogbo àwọn tí wọ́n rólé gbogbo àwọn ẹni rere wọ̀nyí, Ọlọ́run bá wa pẹ̀lú wọn. Ìdáyàtọ̀ Ọlọ́run bá fi sọ̀rọ̀ ẹ̀ǹta fún wọn. La hawla wala quwwata illa billah. Náà ọ̀rọ̀ kékeré kan ni mo rí tí mo sì fẹ́ dá sí. Mo ti rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ikhwa wa nínú àwọn àfáà tí wọ́n ti ń dá sí, pàápàá jùlọ àwọn ọmọ ìyá dáadáa, àwọn olùtara ẹ̀sìn lórí TikTok. So kọ́lá èmi ò ń ṣàfà nínú wọn, àwọn kan ń try àti tako àwọn ẹlẹ́bọ àtàwọn oríṣiríṣi tí ń ṣẹlẹ̀ ní àsìkò tí a wà yìí. Kọ́lọ́n kódà kó mọ́ sáà la èmi àti yín bí fìtínà haza zaman. Wọ́n àwọn ìyá dáadáa wọ́n kún orí TikTok mẹ́rin tí wọ́n ń ṣe dáadáa ju àwọn tí wọ́n láwọn jókòó ti ṣe àfà lọ́mọ kí gbogbo ẹni tí ẹ ti wọlé tí ẹ wà pẹ̀lú wa láti orí Ọpẹ́yẹmí Abdulkadir, Alhaji mi dáadáa, àfáwà Sheikh Bello Lukman, Alhaji Ọláìyá Ọláìtàn kò ní kú fún yín, bọ́dà mi láti ìlú Ìlọrin ẹ̀jẹ̀ mi, Alhaji Abdul Fattah Ganij, Ọlọ́run jẹ́ wà pẹ̀lú yín, Alhaji Ọláréwájú Adam, Alhaji Murtala Jima, Alhaji Murtala ṣe wà dáadáa, alhamdulillah dáadáa làwọn náà, Ọlọ́run bá wà pẹ̀lú yín.
kọ́rọ̀ ọmọgún mi fẹ́ kí ọ̀rọ̀ yẹn ó pẹ̀ bí 20 minutes. Mo wá láwọn àáfàá kọ̀ọ̀kan tí wọ́n ti ń aláwìyé mi láti US ẹ káàbọ̀. Mo rí àwọn àáfàá dáadáa tí wọ́n ń dá sí nínú àwọn àáfàá àwọn ọmọ ìyá wa Ahlus-Sunnah, Haji Abdulrakib Labib, Abdulrazak Labib, Prince Sadiq, ẹ dákun kí gbogbo yín, alaikum salam tó la barakatuh. Náà kọjọ́ mọ́ lọ púpọ̀. Ṣé rí mo rí kíní wọn àmẹ́jẹ́ ń play rẹ̀ díẹ̀ kíní Saheed Osupa. Mo rà fà Saheed Shittu táwọn náà sọ̀rọ̀ lórí ẹ̀ àtàwọn míì. Ọlọ́run kójọ́ dáa fún brọ́dà wa fáwa dáadáa ṣáájú wa Alhaji Ways. Mi ò mọ rí àwọn fídíò wọn clip short clip wọn máa ń ṣe dáadáa púpọ̀. Kọ́lọ́run bá wà pẹ̀lú wọn. Mo rí program àfà Saheed Shittu àtàwọn míì ní orí TikTok tàbí lórí Facebook bí náà tí wọ́n ń pe Saheed Osupa. Nǹkan ń dárúkọ Saheed òun kò yẹ kí wọ́n fi Saheed ń kún Osupa òun náà lè kí wọ́n máa pè bí ṣe àdírẹ́sì kìíní yóò yàtọ̀ díẹ̀. àfà Saheed Shittu wọ́n ṣe program náà dáadáa púpọ̀ ní program tẹ́ ti ṣe láyé tí ọ̀tẹ́ mi lọ́rùn program tẹ́ ṣe fún Saheed Osupa. Iṣẹ́ tí ẹ̀kan tó ṣe gbé kalẹ̀ báyìí àwọn àfàlẹ̀ wọn àdírẹ́sì. Ṣé Saheed Osupa fún ara rẹ̀ kọ́ mọ́ ọ̀nà wọ́n rányàn sí yàn wọ́n rányàn sí yàn bí yàn bá ti lo ayé débi tí Saheed Osupa láyé déhùn bí yàn bá ti ní wisdom débi tọ́lọ̀ ń fún déhùn ni tí yàn bá ti ní knowledge débi tọ́lọ̀ ń fún déhùn ni tí yàn bá ti ní popularity débi tọ́lọ̀ ń fún déhùn ni gbogbo àwọn nǹkan ní àwọn qualities kan ni tó jẹ́ pé àtẹnitọ́lọ̀ ń fẹ́ àtẹnitọ́lọ̀ ń fẹ́ lọ́lọ́run máa fún. Ẹni tọ́lọ́run bá wá fún tó tún wá dàgbà débi tó dàgbà dé inú ayé òní bí imkanihi ó yẹ kó ti lágbára pẹ̀lú àwọn asil asbab almu'taya àwọn tọ́lọ́run fún àwọn quality yìí ó yẹ kó lè fi ṣe temyiz èèyàn rà àfà o èèyàn rà àfà o èèyàn rà ànábì ọlọ́run èèyàn rà ànábì ọlọ́run o kó lè fi lágbára àti ṣe temyiz kó lè fi differentiate bayna al-haqqi wal-batil láàrin òdodo àti irọ́. Ṣé Saheed Osupa àbá Saheed Osupa ń fọwọ́ra lórí àwọn àbálẹ̀ wọn address ẹ bá fẹ́ address ẹ bẹ́ẹ̀ sí máa address àwọn èèyàn who is he ṣe ń fi ààrẹ ni ẹ ti ń ṣe fún yín àbí torí ẹ ti ń pé ẹ ti ní connection kan yìí láìkí program náà rárá. Ṣé ṣe program fáwọn àfáà táwọn àfáà bá ṣe ọ̀tọ̀ ẹ bá àwọn àfáà wí àmọ́ òun gangan ẹni tí ó mú Al-Qur'an níbàá ó sì jù sínú ìgbẹ́ ẹ máa ń sàpọ́nlé fún àpọ́nlé kí ló nídìí. Ó tẹnubọ tí ó kan ọ̀rọ̀ ẹ̀sìn Al-Qur'an ni wa ó tún wá yín mú báyìí pé irọ́ ni Qur'an ni wa ó yẹ kẹ́ ìyà kẹ́ bẹ́wulẹ̀ àti gbogbo tó wà lára kẹ́ fi jà ní. Nítorí rárá ṣeun ni ó ju títa lọ́lọ́run sí lọ. Nítorí rárá ṣe yẹn ó ju títa lọ́lọ́run sí lọ. Ẹnu tó ṣeun tẹ́ mọ́yé mùsùlùmí tí ó sọ̀rọ̀ ibú látara ẹ̀. Tẹ́ mọ́yé mùsùlùmí tí ó sọ̀rọ̀ ibú látara ẹ̀. Declaration yìí tó ṣeun ni declaration pé kèfèrí lòun. Yẹn ta Al-Qur'an ní ta gbangba. Ó yin Musa Ọlọ́run àtọ̀rọ̀ rẹ̀. Ó yin Musa Nabi àtọ̀rọ̀ rẹ̀. Kamil Abdulkarim ló kọ́ tèmi. I fear nobody tó bá ti débi ọ̀rọ̀ Ọlọ́run. Gbogbo tí Saheed Osupa bá mọ̀ ń sọ pé àyàfi àtàgbára tó bá ní gbogbo tó bá ní kóló. Èèyàn lédèrè dé ni. Ẹ ń bá yín lẹ́rù lára rẹ̀ ta lóhun. Ẹ̀yin lẹ́ ń fún níyì náà. Ẹ̀yin lẹ́ ń fún lápọ́nlé. For this note, máa pe bàbá ń Bariga. Bàbá ń Bariga sọ̀rọ̀ lánàá, àsọ̀rọ̀ ìjẹta, àmọ́ sọ̀rọ̀ almost every time. Tí ọkùnrin yóò bá jáde, kìwíkúwí tó wíwù ní nípa Al-Qur'ani, kó tún àlàyé rẹ̀ ṣe, kó di Mùsùlùmí padà.
Ramadan program tẹ́ ẹ máa ń ṣe tẹ́ ẹ bá pè síbẹ̀ pé kèfèrí wá bí program Ramadan ni kò lẹ́tọ̀ọ́ sí mọ́ kò ní ẹ̀tọ́ sí mọ́ kéèyàn jáde níta gbangba kó ta kàlùkùránì tẹ́ ẹlẹ́gbẹ́ dání kó ta kó sí ọlọ́run tẹ́ ẹlẹ́gbẹ́ dání kò kí ẹ̀ fẹ́sìn ọlọ́run ajá kílẹ̀ ọ̀rẹ́ kílẹ̀ ajá ń bẹ̀kùn sí ayé ló lòun wa ọ̀rọ̀ tó sọ nǹkan kíjọba ó mu tó kàn òun lọ́rọ̀ ayé káyé tòun sà ti dà kọ̀ọ̀kan ó lo èèyàn kò lo èèyàn kọ̀ọ̀kan ó lo tọ́lọ́run fẹ́ kò sí lo tọ́lọ́run fẹ́ kọ̀ọ̀kan ó lo tíjọba ń fẹ́ kò lo tíjọba ń fẹ́ kọ̀ọ̀kan this is high time tẹ́ nídìí láti mọ tíjọba gan nídìí láti mọ wo gbogbo àwọn tí wọ́n rò pé àwọn ga wọn lọ́tún ló sì láàárọ̀ lọ́sàn àti mùsùlùmí àti kèfèrí láàní rí mọ́ wọ́n ń gé ọyàn wọ́n ń gérí yẹn ní òsín tó kàn àfọ̀rọ̀ ayé ṣe sọ wá jẹ́ nìkan tí ó mọ̀nà ni ó jẹ́ nìkan tí ó mọ̀ tí ń ṣe ẹ wá ń ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ wá sáré ṣètò ẹ nídìí kẹ́ ṣe prógráàmù míì wáyé pé lóòótọ́ ọ̀rọ̀ ọlọ́run lẹ́ ń sọ wòye tẹ́ ń ṣe òun ni èrè àwọn àdá àtẹ́rẹ́lẹ̀ ìjọ ń bára yín ṣe ẹ̀ sí prógráàmù ṣé bẹ́ẹ̀ sì ń ṣe prógráàmù fáwọn yẹn ni ẹ àbí nítorí pé ẹni connection kan pé ó pè yín àbí kẹ̀kẹ́ jẹ́ exchange number lẹ́ẹ̀ máa fọ ọ̀rọ̀ lórí bá ti tọrọ ọlọ́run ànábì ní ẹ̀gbọ́n tá Sayyidatuna Aisha wí ni tí ròyìn ànábì bi ra'fihi wa rahmatihi wa lutfihi wa hananihi ìròyìn ànábì pẹ̀lú gbogbo bá ànábì tí máa ti pẹ̀lú àwọn ẹbí ara rẹ̀ hatta yahin waqtu salat tásìkò òun ó fi dé tásìkò òun bá ti dé báyìí Aisha ni faka'annahu lam ya'rifna tásìkò ẹ̀sìn ọlọ́run bá ti dé bí ìgbà tí ọmọ wa rí táyì ṣe fámìlì rẹ̀ ni bí ìgbà táyì ṣe aya rẹ̀ ni bí ìgbà táyì ṣọmọ rẹ̀ ni gbogbo àwọn èèyàn làwọn náà ń bá ṣe wọ́n ń bi ọ̀rọ̀ ọlọ́run kọ́ tó bá sọ̀rọ̀ míì tí ó tàlùkùránì bọ̀ fine tó bá sọ̀rọ̀ ayé ó lè sọ àmàlùkùránì ó fẹ́ nu ó yín mú tàlùkùránì ó yín mú tàlùkùránì yàn fọwọ́ra lérí mo sẹ́ndẹ̀ sáwọn kan náà tí mo sẹ́ndẹ̀ sí Dr. Al-Fulani ẹ lè má rí fẹ́ kọ́ sọ̀rọ̀ lórí ẹ̀túmọ̀ rẹ̀ nu mo sẹ́ sábà Saheed títú yìí náà àwọn tí mo fẹ́ kẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ ní báyìí mo sẹ́ndẹ̀ sí bàbá Bariga náà àwọn tó yẹ kẹ́ kí n kálukú yọ gbóngbó tì lélẹ̀ ẹ wà yọ gbóngbó tì ráyẹ̀ yẹn àfa ẹ yẹ pé dédé tí wọ́n ti yín mú yìí ẹ imagine gbogbo bí n tọ̀ wọ́n ṣe tó ẹ kàn imagine ẹ̀ kọ́ wá sọ̀rọ̀ alájà àgbà kọ́ wá yín mú sí ìdàgbà wọn báyìí alájà àgbà kò ní sí ọmọ àdàbí ẹ̀yọ̀ kan tí ò ní ti jáde láti jẹta orí social media ó dàrú ni ẹ imagine pẹ́lọ Sheikh Adamu lè yẹn ń sọ kọ́ wá yín mú báyìí kọ́rọ́ bí jẹ́ pé sí Adamu yẹn sàká máa ń jẹ ni ẹ wò ṣé yóò kùmọ̀ nìkan sí kan tí ò ní jáde min juhurihi wa hujrihi àbí bàbá ní máàdì àti sunni inú wa àti sufi inú wa gbogbo ẹ̀ ní kálukú ti jáde àgbàlagbà tó méke gbogbo ẹ̀yin àfáà tẹ́ ẹ máa kọrin wọn àfáà Jakmal tẹ́ ẹ ti jáde wá sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí Sheikh Ahmadu Labib lórí àwọn kílípù yín lẹ́nu ọjọ́ mẹ́ta yìí náà tẹ́ tún ní ọmọ yìnyín mọ kásógun bọ́n ọ̀rọ̀ kọ́rọ̀ gbogbo àwọn ọ̀rọ̀ wọ̀nyí ọ̀rọ̀ ẹni tí ò ní bẹ̀rù Ọlọ́run gbogbo àwọn ọ̀rọ̀ wọ̀nyí ọ̀rọ̀ ẹni tí ò bẹ̀rù jọ́ tí ó pàdé Ọlọ́run gbogbo àwọn ọ̀rọ̀ wọ̀nyí kí ló dé tó ẹ gbogbo àwọn ọ̀rọ̀ burúkú yìí Ìlọrin ti ń jáde tó ẹgbẹ́ yóò máa lọrin lẹ́ ń sọ ń pè bàbá kan náà ní bóyá ajísáfẹ́ àbí kíní kan ìrántí bàbá yẹn bí bàbá yẹn máa ń ṣe bí awẹ́wà àbí ń dáwàkà báyìí kíní kan máa ń ṣe sáyẹ́ǹsì Kùránì àbí kíní kan tí ó máa pọ̀fọ̀ lójú agbó báyìí àwọn tí wọ́n ń kó kí náà ni. tí wọ́n eléyìí bá kú nísìn ní Saheed Osupa yìí bá kú nísìn ẹ lọ bẹ́ẹ̀ ni mùsùlùmí ni ó tí ọ̀bẹ tú bá ń ta gbangba
tó bẹ kú tẹ́yìn àfáà kan bá lọ bẹ̀ ọlọ́run ju gbogbo àyọ́ ọmọ bẹ̀ kò ní tí ì pa òun náà àwọ̀ ẹni tí ó kírun sí i láwọ̀ lórí burúkú mọ́mú àbóríkú lórí burúkú àfáà tí ò ní fílẹ̀ fáwọn ń fa àwọn aláwo kí wọ́n á gbé nǹkan wọn gbogbo àfáà tó bá wọlé débẹ̀ tí ò bá jáde síta gbangba lẹ́yìn dictation tó ti ṣe pé kèfèrí lòun pé ifá lòun sìn tó rọ́bìṣì alukurani tó bẹ kú tí ẹni kankan ọba àjọmọ ẹkẹ ọba àjàgbàlagbà lọ bá lọ bí òkú ẹ tọ́lọ̀ kírun sí la kèfèrí lòun náà tọrọ gba tó wíwọ́nu ẹ wá dákẹ́ bígbà tí ẹ gbọ́n kankan látàná ẹ ṣe sìn sáyé yín bí ọbẹ̀ jáde síta kó yọ láyà kó rọ́bìṣì alukurani àwọn tí wọ́n wá sáfà tí wọ́n gbé sí àfà àdáni tí wọ́n ń ṣe nǹkan mi wọ́n wá wúlò jà àwọn àfà lọ lásìkò yìí ògùn lẹ́mọ̀ polo yálà bí ó sì tẹ́ ń ṣe tẹ́rí tó bá yín dé báyìí èyàn ò ní hurma fal Qur'ani kò ní hurma fọ́rọ̀ Ọlọ́run kò ní hurma fọ́lọ́run Ifá ló gbé gbogbo ọlá rẹ̀ fún kò sí tó kàn pẹ̀lú àwọn tí wọ́n ń ṣe fá declare pé ó ti declare pé kìí ṣe mùsùlùmí má gbé ẹnu síbi al-Qur'ani mọ́ anytime tó bá ti wá fal Qur'ani á wà fún ọ ọjẹ́ nǹkan kan náà ayé tàyẹ̀ pé lórin ń bára aláwẹ̀wà ń bára ni ẹ̀yin lẹ́ ń fún wọn nítumọ̀ wọn nítumọ̀ wọn nítumọ̀ rárá torí pé ntẹ́yìn fi tẹ́ fi wò wọ́n bí bíbà tí wọ́n torí pé ayé nìkan lẹ́yìn náà fẹ́ alukurani ọ̀rọ̀ ọlọ́run ọ̀kan yín ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀kan yín alikiyama yín ọ̀dọ́ yín lójú ẹni tí ẹsẹ̀ mùsùlùmí lówó náà ẹni tí ẹsẹ̀ mùsùlùmí lókìkí náà òkìkí mélòó lòun ní. àwọn international olókìkí wọ́n wà ní alukura wọ́n wà láyé wọ́n wà ní nàìjíríà wọn ọmọ nàìjíríà ni wọ́n tún bí wọn mùsùlùmí wọ́n embrace Islam torí pé ọlọ́run fún ara rẹ̀ arahum hidayata ta ló fi anga fèsì sí ibi kọ́mẹ́ǹtì brọ́dà mi Alfatai Gani tó bá gbé kúrò ní delete rẹ̀ wọ́n tó gbé tó fi anga fèsì síbi kọ́mẹ́ǹtì Alhaji Alfatai yẹn Alhaji aláwìyé alimam brọ́dà mi Alfatai Gani tí wọ́n kọ́mẹ́ǹtì pé alátẹnujẹ òṣì làwọn àfà ta lẹni tó gbé anga fèsì sí tí ó bá sí mẹ́bàá delete ẹ̀ ń tọ́kẹ́ block ẹ̀ kọ́mọ́dé bá wọn. kìí sáà Alhaji Alfatai mo ní kẹ́ block o ẹni tó gbé anga fèsì yẹn. wọ́n ní ìtumọ̀ kankan àwọn oníbàárà ni wọ́n. atọrọjẹ wọ́n sọ ìwà nkálukú yín wá dákẹ́ gbogbo àwọn ilé kókó àwọn akéwìn jáde kí wọ́n bíṣì rẹ̀ síbì kan kẹ́ni káwọn yóò fọ́lọ̀ rẹ̀ ta lóhun. I'm ready to face him gbogbo tó bá máa gbára tó bá ní ẹ máa tán máa kíni mẹ́mẹ́. mo gbé látọ̀rí ọmọ ìyá mi brọ́dà mi aṣáájú mi bàbá Bariga tẹ bá tún pè ọkùnrin burúkú yìí tẹ bá tún pè síbi program Ramadan náà yín àjọ wọ ṣòkòtò kan náà àfi tó bá tú bá ń ta gbangba lókù. Nonsense. olùwárí máa ń yòrí ìdùlẹ̀ ajílà ayé ìwọ̀n náà lọ́wọ́ pọ́n tó bá ẹjẹ́ ń plé rẹ̀ díẹ̀ fún yín tó ń wí kẹ́ lè gbọ́ díẹ̀ mẹ́ ta lóhun àwọn sẹ́yìn títú ẹ̀ wá ń fọwọ́ ra lérí má ṣe program máa mọ́ K1 not the ultimate kèétí jáde ní sí kó tọ́ra ẹ̀ di mùsùlùmí padà tó bá kú àfà tó bá débẹ̀ á jáde fún kèfèrí ni hatta yatuba alanan tí tí ó fi túbá ta gbangba padà ta gbangba ló ti ṣe láàrin mi àtọlọ́hun ò sí mbẹ̀ ta gbangba ló ti ṣe ta gbangba ló ti túbá. wọ́n ń fi ẹnu àtẹ́ fi rọ́bìṣì Quran nkálukú sì dákẹ́ kí ló ní èlò ní fún yín kí ni tó ní ẹ̀sọ́ tó ní kẹ̀kẹ́tẹ́ nìkan kò ní rí
báà gan ti mọ̀ ìyẹn sọ́n tó ní tààtàtà ni ìlú èbó làwà yìí ọkọlẹ̀ àwọn náà kọ́lé ńlọ mọ́tò àwọn náà ńlọ mọ́tò waters ebi so ó lè sun yàrá méjì pọ̀ ni. èmi kì í bá yàn sọ̀rọ̀ bí mo ṣe ń bá yàn sọ̀rọ̀ yìí ṣùgbọ́n ẹni tí tó bá ti rọ́rọ̀ Ọlọ́run ọba fín Al-Qur'an dhalika al-habl èyí ń ní okùn tọ́lọ́run náà wá láti sánmà rẹ̀ fa amarana bil-i'tisami bihi wat-tamassuk bihi haqqa at-tamassuk. yẹn play kí ni ọ̀rọ̀ rẹ̀. King Saheed Osupa sọ pé gbogbo ojúlé Kùránì gbogbo ojúlé Bíbélì irọ́ ń kúrọ́ fọ́rọ́ ó yà wò the video watch out. ó wà very important kì í ṣe fẹ́ ṣe èyí wọ́n sọ pé àtàrí pé ìyẹn kì í ṣe fetishness máa ṣe ra ẹni ní ìyẹ̀sọ́ ìbò lóògùn ó mọ̀. ẹnìkan sọ fún ọjọ́ ọlọ́yìnbá ó ní mo fẹ́ bó ṣe ń dánú mo ní dánú méjìlél mo ní bá jẹ́ pẹ̀lú ọlọ́kùn kó o ní láì mo ní ọlọ́kùn nínú ìlú ilẹ̀ ìlú àgbẹ̀ níṣẹ́ ọ́. àti ìlú pupa ìlú ìlú ṣàbúrú ìlọsíwájú mi sínú ilẹ̀ ìlú wa torí ẹ̀kọ́ sọ pé tí mo di ọ̀rọ̀ ìfà mi mú kí ọmọ ìṣàtọ́jú àwọn ọ̀làjìjì ti fi sáré pé káyé ìpè ní ọ̀gá jíjí sí. ntọ́kàn oníkáyé rẹ̀ ọ̀dà wọn bá pa àyàn kọ̀ọ̀kan wọn kò sí ntọ́kàn wọn ayé ẹlòmíràn bá àmọ́dá kò sí ntọ́kàn wọn àlìkíámà wọn bá àmọ́dá kò sí ntọ́kàn wọn ntọ́kàn ni pé káyé tó wọn dá ẹ máa gbọ́dọ̀ lọ ìwé tó bá ṣe pẹ́ ní lẹ́yìn òní kò sí ntọ́kàn mi pẹ̀lú ayé ẹ̀kọ́ mọ́ sinfa zalika bainahu wa baina rabbihi yóò pàdé ọlọ́run lẹ́sẹ̀ ògbèjì yóò tún fojú sínú sàárè gbogbo àwọn ẹ̀yà ariwo rọ́ tí ò ní sí mọ́ barista dà ẹnna huwa al-an mo barista wà lónìí ó kó wọn àtọlọ́run ó kó wọn àtiwá rẹ̀ ó kó àwọn tó sìn láàrin wọn àtọlọ́run kí ló sìn jó sin ọlọ́run tó tọ́ àbí gbogbo ohun tí wọ́n wí fún kọ̀gbọ́kọ̀gbà ó kó wọn àtiwá rẹ̀ ń bẹ́ẹ̀ nísìn gbogbo nísìn ẹ̀láyọ̀ kan mọ́ wọ́n kó ayé òun jọ òòrá ayé òun kó tọ́ tó sọ́ta barista ò rí kó ò sí lè rí kójọ tó kò sí ń tọ̀hún tó bá bó ṣe wọlé tó bá ti fẹnu àtẹ́ka Al-Qur'ani kò jẹ́ nǹkan kan mọ́ ọmọ lẹ̀ ni ọmọ lẹ̀ ọmọ yẹpẹrẹ kò jẹ́ kò nítumọ̀. fẹnu Al-Qur'ani tèmi ó lè má jẹ́ Al-Qur'ani tí fi ẹnu àtẹ́ka Al-Qur'ani yín musa Al-Qur'ani tèmi. lè bú bàbá wa lè bú ya wa Al-Qur'ani eléyìí ṣe pé bóyá àbí má bẹ ṣe jù báyìí lọ tí ṣe jù àmọ́ ẹyà máa gbọ́ lọ. ìṣàtọ́jú fún àwọn ọ̀làjìjì ìgbésẹ̀ ni pé káyé ètò ìbí fẹ́ẹ̀lì wà lọ́wọ́ káyé ò bá dá méjèèjì ò dá fẹ́ẹ̀lì ò tiẹ̀ lọ́wọ́ rẹpẹtẹ tó ní ráùn kó wà kọ́ńtébùl tẹ́lẹ̀ bá ní méjèèjì yá ò dá ó dá ó. lọ́dọ̀ sọ pé ní tí mo jẹ́ ìfà mi kí ìṣàtọ́jú wà ọ̀nà jíjí ìgbésà ní pé ayé ìtẹ̀lé ọ̀nà jíjí tí mo jí ìfà mi kí ìṣàtọ́jú wà ọ̀nà jíjí ìgbésà ní pé ayé ìtẹ̀lé ọ̀nà. ọ̀nà tí ìbálò kí máa lọ fẹ́ síkì ṣé fẹ́ síkì ló bá jẹ́ ìṣòrí rẹ̀ àlùbọ̀nà náà ló bá jẹ́ nílà. kúfúrú nìyẹn kúfúrú pọ́nbélé oníṣọ yẹn kí wọn gbà pé nǹkan kan lè jẹun ńlá lẹ́yìn iṣẹ́ apá rẹ̀ àti kádàrá tọ́lọ́ nǹkan mọ́ ẹ bọ̀tí bẹ́ẹ̀ ń kọ́ mo fẹ́ lọ Kùránì ń tọ́kàn mí nìyẹn gbogbo ní sọ̀n kò kàn mí kò bá sògùn owó kò bá fọmọ rẹ̀ sògùn owó kò bá fọmọ rẹ̀ wó kìkì I don't care sùnwálì Kùránì. àwọn èso ológun àwọn àfáà àti èso ológun bímílì ifá mi àwọn àfáà tó kọ́ àwọn èso ológun àwọn tí wọ́n ti kú nu èso ológun àwọn tó ti kú àwọn ìwọ ológun tó ń rí fáàsì yọ àwọn àfáà tí wà kú mẹ́ alájàgbé sorógùn lámìúdà ní ikọ́t wọ́n là máa rásà wọ́n sógun rí àwọn àfáà tí wà nù
àwọn tí wọ́n ń bẹ àtàwọn tí ò sínú àwọn àfa àwọn èso lóògùn. bàbá wọn àṣẹ àgbáyé nìyẹn ẹ ra àwọn àṣì wọn tí wọ́n ṣe wọ́n ní as-sihru kufrun ìmọ̀ sọ̀gùn kèfèrí ní sọ di kèfèrí àwọn àfa tiwa nù yá ló ń kó owó àpọ̀ sí ẹni bá sì sọ̀gùn fún mi rí láyé kọ́ jáde tí ó bá jáde ọlọ́run ò ní bò láyé àtàlùkìyámà gbogbo ń tọ́ bá dánú ọ̀rọ̀ rẹ̀ ò ní dá mọ́ tó bá sọ̀gùn fún mi ògùn rí fún mi lẹ́ẹ̀kan pé káyé rí ó lè dá mọ̀ lélẹ́yìí kíkiri kan mọ̀ lè ṣe lélẹ́yìí lálẹ́ wá ń kó pọ̀. tẹ́tírì ó gbéjúlé kùránì wá yín mú báyìí sálù kùránì tiwa kò sí àwọn ẹgbẹ́ mùsùlùmí kankan tí ó dìde tí wọ́n gbé tí wọ́n sùn rẹ̀ ìsìntọ́ka pẹ̀lú bíbélì àmọ́ yín mú sọ̀rọ̀ ọlọ́run kò sí ẹni kankan náà àwọn afáàtì rẹ̀ pé nàìjíríà ẹgbẹ́ òsì wo lẹ wá ń ṣe káàkiri àwọn ọ̀rọ̀ wa bítù rọ́bìtọ̀ kí ni ìtumọ̀ rọ́bìtọ̀ sí tí rọ́bìtọ̀ bá lágbára láti máa tágùwà àwọn kan báyìí gbogbo yín rọ́bìtọ̀ ní ọba wọlé ni gbogbo ilẹ̀ yorùbá ní sàyàfi gbogbo àwọn rọ́bìtọ̀ sí tí ọba lè tágùwà nǹkan báyìí láti jẹta rọ́bìtọ̀ sí ni rọ́bìtọ̀ tí ò ní túmọ̀ ni kí o ta kàlùkùránì tàgbà kó máa yín mú kàlùkùránì dáa gbàgbọ́nù and adẹ ní ráìtì láti bìlífù nínú àlùkùránì pẹ̀lú constitution Nàìjíríà níta àti kẹ́nìkan wá jáde torí pé òun kọrin kó máa rọ́bìṣì rẹ̀ kó máa yín mú sí ta ló ń small ẹ má kọ small ẹ dákun tó Ọlọ́run yìí delete ni ẹ má comment yẹn ẹ má kọ small kankan fún mi bí báyìí nonsense ẹ wá kọjú síra ẹ wá máa jà lọ́rọ̀ àwọn position kan tí ò nítumọ̀ tí ò ju ayé lọ fàyè bragado lórí náà gbogbo ìpẹ tá a dá láti ìpẹ tí ó dé ìpẹ ẹnìkan kan wá sọ kankan lẹ́yìn Yorùbá ń bẹ̀ àti rọ́bìtọ̀ kìíní àti rọ́bìtọ̀ kejì ta lẹni náà ta lòun ìdí èèyàn kí ló ní kí ló mọ̀ kí ló ní òun ẹnìkan tí ọkọ̀ táwọn èèyàn mọ̀ ní ẹnìkan tí ọkọ̀ kọrin oníkan tí ọkọ̀ ní wisdom pẹ̀lú orin tí fàárí wá pọ̀ fàárí pọ̀ tó tọ́mọ lọ àṣẹ nítorí owó àṣẹ nítorí kẹ́nìkan lè mọ̀ wá ẹ̀rọ ń kọ súnmọ́súnmọ́ sí mi bí ìfẹ́ súnmọ́súnmọ́ o nonsense kí ló níta lóhun ìyẹn yẹ pẹ̀rọ ọ̀rọ̀ ẹ̀ lè bá sọ lára rẹ̀ ẹ wá dákẹ́ kálukú wá sí ìgbà tó ń wò rí nǹkan kan kó tún jáde kó tún sọ nonsense ètò ìgbélé lọ láti fún gbẹ̀yìn mùsùlùmí dáadáa tẹ́ ń tẹ̀lé tẹ́ ẹ̀ bá unfollow rẹ̀ lórí wọ́n jẹ́ ń sépele yín ẹ̀fí tẹ́yìn ní ìbá ṣe mùsùlùmí dáadáa lókù tá ló bẹ̀ kó ṣe Islam bọ́ sí ìta gbangba kó sọ pé ṣe mùsùlùmí mọ́ kámọ̀ kìí ṣe mùsùlùmí báyìí àmọ́ kó yọra rẹ̀ kó yọ Saheed àbá Saheed wà ń bá sọ̀rọ̀ wà ń sàlájì alájì onífàlẹ́ pè ní abálájì Saheed ẹ̀ ṣe alájì fẹ́nífà fáláwo tó sọ ń ta gbangba tí ò sọ ń bò ń kẹ́lẹ́ ìwà ń sàlájì alájì báwo èyí alájì bó mẹ́ gbogbo ẹ̀yin tẹ́ súnmọ́ àwọn olórin wọn rìn tẹ́ ẹ̀ máa ṣe wá sí gidi fún wọn torí tẹ́ jẹ torí jálàbí wẹ̀rẹ̀ tẹ́ ń ṣe ọlọ́wọ́ bí wọ́n ń pè kan Mustapha Sego yẹn dáadáa ni mò ń pè mo sì gbà pé yẹn dáadáa náà ni wọ́n rẹ̀ èèyàn tí wọ́n rán ní mọ́kà mọ́ ẹ bá ń kọ́ tìbí kẹ́ ẹ bá ń sẹ́ndẹ̀ sí Mustapha Sego èèyàn dáadáa ni máa wó yín látọ̀ọ̀kan ìsúnmọ́ yín ìsìwá súnmọ́ yín àmọ́ ìrí yín yóò rí pé ẹni àlùbáríkà lẹ́nu yìí ẹ̀rẹ́ èèyàn tẹ́ ẹ̀ràn ní ájìmọ́ portable of all people tó ní òòsà tí ń gbé síta báyìí tí ń forí kanlẹ̀ fún báyìí
tó ní ó sàráì ẹlẹ́ máa rán ní hajj àkọ́kọ́ ní pé ẹ̀ ní ládá wájú ọlọ́run kèfèrí lẹ̀ rán lọ Mákà ẹ̀ ráwọn àfáà tó súnmọ́ yín tán jẹ́ àfọ́ òdodo tẹ́ẹ̀ràn Mákà ẹ̀ rí wọn kèfèrí lẹ̀ wọ́n rán kí lẹ̀ fi ń wá kó fi lè máa yìn sóhun ló gbé yín dépò ni kó fi lè máa kọrin kì í sóhun ló gbé yín dépò ni bẹ́ẹ̀ bá rán rẹ̀ Mákà tó bá sì lọ ẹ̀ lè ráàánú ọlọ́run ẹ bá ń kọ́ tiẹ̀ kó dọ́rọ̀ Mùsàfá Sékò ẹ lè ṣe nǹkan míì fún lórí ayé wá wù yín àmọ́ bíi Mákà kọ́ gbogbo ẹni àfáà náà tí Alhaji Mustapha Sékò tí wọ́n bá kọ̀nẹ́ẹ̀tì ọmọ yìí mọ́ ọmọ tí ń kọrin yẹn pé kí wọ́n rán lọ Mákà tó jẹ́ pé àfáà òun ni òun ló wá líìdì jẹ̀mọ́ tí ó gun lọ Mákà fún múra àbí tó bá wọlé sí mbẹ̀ tó bá gbé pọ́tẹ́bù lọ tí ò sọ fún Alhaji Mustapha Sékò pé eléyìí àlè gbé lọ ó lè ráàánú ọlọ́run ọmọ yóò fi kèfèrí rẹ̀ kò fi pamọ́ níjẹ́ òun láti káwọn ẹlẹ́bọ lọ Mákà ẹ̀kọ́ àwọn pásítọ̀ náà lọ́kẹ́ máa kó wọn lọ Káàbà bí ẹ̀dẹ́ nìkan báyìí tó ń pè ní Koko Zaria ní ọmọ fẹnu kan Islam gbogbo àyàfà burúkú yẹn ní jáde ta làwọn àwọn agbèrò ta ni wọ́n kí wọ́n jẹ́ ẹni sí kankan fún ní èyí tó ń pè ní Koko Zaria yẹn táwùtù tó máa ṣe lè dé káàkiri ayé ta lòun kí lẹ́ ń bẹ̀rù lára rẹ̀ kí ló lè ṣe owó kí ni ń fún yín kí ló ní kéwú ló kéde àbíwé lọ́mà wọ́n fẹnu àfẹ́ mọ̀ fi kàyẹ̀ sí Islam kó wáyé ọ́ dákẹ́ gbogbo ẹ̀yìn àfá kaná lẹ́sìn kírun fún lẹ́sìn àfá wọn ẹ̀ sì torí ẹ̀kẹ́ pò ń bẹ́ ẹ̀ bẹ̀rùjọ́ tẹ́ kù pé àfá èdè yọlọ́wọ́ bí i torí tẹ́ jẹ́ tẹ́ dàsílámù tẹ́ dárúdé ń sí àwọn èèyàn lọ́nà yóò wá jókòó TikTok yóò mọ useless Islam ẹni tí ò ní láti bọ̀ tán tí ọba túbá ẹni tó bá fẹ́ gbọ̀n kó òun dẹlẹ́bọ kó dì kílẹ̀ kó ti dẹlẹ́bọ ẹ mọ̀ jókòó mùsùlùmí ẹ mọ̀ wà láàrin àwọn mùsùlùmí àwọn afọ́ ọmọ pẹ́yìn lé wọ́n máa sọ̀rọ̀ Islam ẹ̀ sì dákẹ́ ẹ̀yà fà ṣùgbọ́n ẹ̀yin tẹ́ ń bá wọn sí láti Dr. Alfulani ìsáyàfí kílẹ̀ ń wá the day of the highest order wọ́n ní ayé lọ́kàn ẹ̀ kí ló wà nú ayé ọ̀hún ayé ọ̀ndà ayé tó ti sán ilé ò ti sú látàná wọ́n yóò rí ìdúlà ájílà ọlẹ́ni tó bá fẹ́ ayé tí ń kánjú tó ní ayé òun kánjú bá ti dọ́wọ́ rẹ̀ bá ó ti tán nánu èló ẹ̀mí òun gan dà gúngùn rẹ̀ dàmọ́ òbílẹ̀ ṣe ń súbílẹ̀ ṣe mọ́ yóò rí ìdúlà ájílà man yóò rí ìdú àdára là ájílà ilé tó yẹ kó gbogbo ń tọ́ ọba ní ń bẹ̀ kankan kan náà ní ọ̀tàn ẹni tí máa ń fẹ́ rúrin ọlọ́ni àjálná lahu ma nasha liman nurid dédé tó bá wà tá a fẹ́ fún náà tó ń ti kánjú rẹ̀ dédé tó bá wà náà láàfún bẹ́ ọlọ́ni ọba dàlì kíámà ọlọ́run òun pèsè iná kalẹ̀ fún tí ó wọ̀ madhmuman madhura lẹ́ni yẹpẹrẹ ó ṣeun ọ̀tọ̀ lórin ẹ̀wọ̀n fọ́lọ́ rẹ̀ mùsùlùmí gidi tẹ́ máa ń fọ́lọ́ rẹ̀ tẹ́ ń gbọ́ ẹ fẹ́nu Al-Qur'ani kẹ́ra ní mùsùlùmí ni wa man yuridul akhirah ọlọ́run tí máa ń fẹ́ kíyàmà ń tiẹ̀ ilé tẹ́yàn pẹ́ ń bẹ̀ gbàtọ́lọ́ ń sọ alákọ̀ọ́kọ́ ẹni tí máa ń fẹ́ al-ajila dar al-ajila gbogbo ń tọ́ bá níbẹ̀ kankan kan náà ni ó tètè tán ẹ̀mí gígùn kankan kan náà ni ó tètè tán owó kankan kan náà ni ọlọ́ni àjálná lahu àdéhùn tá a ṣe ni pé àjálná lahu ma nasha'u liman nurid àjálná lahu ọlọ́ni á fún díẹ̀ á fún àjálná lahu á kan lójú ìbọn fẹ́ẹ́ tètè ní ọfẹ́ tètè kójọ ni á kan àánà ọkànjú fún ma nasha'u ọlọ́ni kìí ṣe gbogbo ẹ̀ ma nasha' dédé ń tọ́wọ́ wà á lè fún lówó tí ń béèrè ká má fún lálàáfíà a lè fún lówó ká fún lálàáfíà ká ní ké àtibọ̀tán rẹ̀ ọmọ dà káwọn ọmọ rẹ̀ wọ́n máa ń yẹ kí wọ́n máa yanjú ọlọ́ni tó bá wà láàfún bẹ́ẹ̀ ọlọ́run wá ní liman nurid kí sún gbogbo èèyàn tó wà náà láàfù liman nurid fẹ́ntà ọlọ́run bá fẹ́ ẹlòmí yóò ṣe yọ́ ya wèrè ẹlòmí yóò tàti bẹ̀dálì kíámà ọlọ́run wá ní wa man yuridul akhirah ẹni máa ń fẹ́ kíámà
wa sa'alaha sa'yaha tó ṣiṣẹ́ ìyẹn wal kiyama kó jòkó lẹ̀ ó ṣiṣẹ́ ni ó máa kírun lásìkò rẹ̀ ó gbààwẹ̀ lásìkò rẹ̀ bó bá jóbìnrin gbogbo tọ́lọ́run fẹ́ kọ́ ọmọ sí pẹ̀lú ọkọ rẹ̀ àti borí ní múmúra ó ṣe bẹ́ẹ̀ irú eléyìí ni ulaika kana sa'yuhum mashkura ó bá dàlù kiyama nù wọ́n dùn inú tí wọ́n dùn láyé bá dàlù kiyama nù tí wọ́n á dùn ayé wọn náà nù tó lọ fẹ́ kójọ ò lè ní tábíọ́lá ẹ̀nà hùwà abíọ́lá dà àbá tó dé ń tọ́kàn ní káyé wọn dá kí ló tún fẹ́ tọ́lọ́run ò tí ì ṣe fún ọ tó wá ń torí ẹ lọ talu alukurani wọ́n sin fáàrẹ̀ ń kọ̀rọ̀ yàrá wọ́n ti ń sọ náà pé kèfèrí ni ọ tipẹ́tipẹ́ òun ti gbà àwọn òsì ní wọ́n yàwé wí àfi tó wí jáde níta gbangba báyìí ráwé gbórin wá wí níta gbangba wá rọ́bìṣì alukurani fáwa wá rọ́bìṣì ẹ̀sìn wá rọ́bìṣì ọlọ́run fún wa torí pé ìwọ jẹ́ Saheed Osupa and so fucking what. kíni túmọ̀ gbóná dandan yẹn ẹ bá yẹn tó bá jẹyàn kó jẹyàn lọ́dọ̀ àwọn ọmọ rẹ̀ àtàwọn fámìlì àtẹbí ẹ̀ wọ́n àtàwọn ẹbí ẹ̀ lẹ́jọ́ máa ń tẹ́ jẹ́ kò sí ń tọ́ka wa. La nuridu minka shay'an wala nargabu fi mulkika shay'an wala fi rizqik. kò sí rọ́gbà wa fi ma utit kò sí tọ́lọ́hun ṣe fún wa tọ́lọ́hun ṣe fún wa gbọ́ ẹnu mo fi wí láti kéré mọ̀ yìí. wọn wàhálà lọ yọ eyín mẹ́ka kúrò lẹ́nu rẹ kó fi ti fásí tábàdé lélẹ̀ gbogbo ẹ̀yin àfáàrán dandan yẹn gbogbo ẹ̀yin àfáàrán dandan yẹn lórí burúkú gbogbo tẹ́ ń ba ìsìláàmù jẹ́ tẹ́ ń kún ìsìláàmù lọ́dà tí ò jẹ́ tẹ́ ń ba sí àwọn ẹni rẹ̀ tàná jẹ́ bẹ̀rù ọlọ́run ọba àlekíọ́lá bẹ̀rù àlekíámà yín. Nonsense lè máa kọrin àkàwọn ìyá rẹ tẹ́jọ́ ń ṣe aburú tẹ́jọ́ ń ṣogun fáwọn èèyàn tẹ́jọ́ ń ti gbáṣàwò tó bí alukurani tiwa ti débi ẹ̀sìn tiwa. dénjà ni nta ń sinú táwa wáyé wá fún un nta wáyé tán dá wa sáyé nítorí ẹ̀ nìyẹn. ànílágbáfa kankan kí wọ́n ṣe wá sí lórí ẹ̀ ebúlẹ̀ mọ̀ búra yín ní àgbàlagbà wa ebúlẹ̀ mọ̀ búra yín sẹ́ni kankan tó yà síbi eléyìí. àpẹẹlẹ kan tí ò sọnù lẹ́mọ̀ wákàkiri Islam làkọ́kọ́ ó wà lókè gbogbo nǹkan ni bí yẹn jọba tí ò pán Kùránì wálé yọ sọ kalẹ̀ bí yẹn jólóyè ìlú tí ò pán Kùránì wálé yọ dẹni ilẹ̀ bí yẹn jẹ́ abiyì tí ò pán Kùránì wálé yọ dẹni àbùkù. lánàá láwù bí kìtàbìnà wàlá nasmaha li ahadin an yanala minhu. ẹnìkan fẹnu àtẹ́kà Al-Qur'ani kò sí bí ń tọ̀hún sí tó kọ́lá bọ́jọ́ bá lú a ní dákẹ́ wallahi al-azim kò jẹ́ president gbogbo Nàìjíríà la nubali àkíyẹ̀. ẹ ṣeun gbogbo àwọn àfa kò nítumọ̀ kò ní screening ni àwọn tí ó lọ ájì ní kọ́ àwọn kèfèrí lọ Mákà ẹ̀kọ́ àwọn aṣẹ́wó lọ Mákà àwọn àdéhùn kẹyìn Mákà àwọn ọmọ bí dóró TikTok ọmọ sídi ọmọ basalamu ló kọjá indirectly. àmúyáwù ní ní abẹ́lẹ̀ ẹ̀rí tí ń ṣẹlẹ̀. máa já sí àwọn nǹkan tí ó nítumọ̀ ọ̀lẹ́lẹ̀ position ṣe tẹ́ wá sí láyé nìyẹn tí ń tálùkù wá ní kọ́ yín tí ń tẹ́ ń kọ́ wa ní sẹ́tẹ́ gbé àwọn ilé-ẹ̀kẹ́ kalẹ̀ fún nìyẹn. lọ́ba jẹ́ alájà àgbàdàn fẹnu kan ó gbé yẹn dàbí ẹ̀ ti jáde ẹ̀yìn dà àyìnà antum l'an ẹ̀ mọ́ wá sí ṣe mọ́. àwọn àkìláàmù kún tí ó mọ kọ oríṣiríṣi nǹkan. òun dà ẹ̀yìn wọn mọ̀rìkà sí ẹ̀yìn dà àyìnà antum. lọ́wọ́ ẹgbẹ́ Sheikh Adama ni ẹ̀ ti fọ́n káàkiri ayé social media ó ti máa ń mì Al-Qur'an náà fẹnu kàn yín. gbogbo àwùlá ibi shay'in láwùlá hazal kitab gbogbo àwọn àwátà máa dákọ̀ ní wọ́n jẹ́ nǹkankan bí bá sá Al-Qur'ani yìí. Al-Qur'ani lọ sọ wọ́n déèyàn Al-Qur'ani lọ sọ wọ́n dání abí Al-Qur'ani lọ sọ wọ́n dání tó ti lọ sí ìtún sẹ́kù láyé
àwọn àga tẹ́ jókòó ní ẹ ju àwọn tí wọ́n wà lábẹ́ yín táwọn náà ń wò yín lórí àga àwọn ẹ ju wọn lọ àwọn bàbá yìí ni tí wọ́n bí iṣẹ́ ẹ̀sìn wọn ṣe lẹ́fi lẹ́tọ́ sáyé òun ni àwọn ọ̀rọ̀ yín dà àwọn mọ́tò tó ń bù yẹn ẹ̀ tẹ́tù sí láwùlá hasal kitabul aziz bí bá sal kurani òní wọ́n fẹ́ náà tíkàn ní gbogbo wà láàárọ̀ lọ́sàn-án lálẹ́ kírísítẹ́nì ń ṣe ti àwọn ẹlẹ́bọn ń ṣe ti wọn ẹ̀yin mùsùlùmí náà ń ṣe ti yín. mahazil gabawa nonsense alùpùpù àìlọ́ ń fẹ́ nù kàn ta ní ẹ kí lọ jẹ́ ń tẹ jẹ́ tẹ́nìkan ọ̀jẹ́ rí kí lẹ gbé tẹ́ ń gbin kí ni nǹkan náà tó gbé tó ń gbin owó kí ló ní tẹ́nìkan ò ní rí ọlá kí ló ní tẹ́nìkan ò ní rí ìmọ̀ kí ló ní orin kí ló ń kọ́ tẹ́nìkan ọkọ̀ rú ẹ̀ rí òfà hyping kan ti fẹ́ pamọ́ yìí òfà hyping ó ti ríra rẹ̀ tòun láti kwani wọ́n yín musa kwani níta gbangba bí ọba tú bá tó bá fi bá báyìí lọ tí kankan náà yẹ àfa àwọn yẹn súnmọ́ ní débẹ̀ náà ní ẹ̀yìn súnfí tẹ bá débẹ̀ tẹ bá lọ kírun sí i la àti wọ àtinádìrán rẹ ẹ ní jẹ́ kankan náà ayé mọ́ ẹ filẹ̀ fáwọn aláwo kí wọ́n sin òkú wọn àwọn yẹn ń fa kí wọ́n gbé òkú wọn fi wọ́n lẹ̀ ìfanijì kì í fa wọ́n ti sọ bẹ́ẹ̀ náà tipẹ́tipẹ́ ó wá kọ́ fún àwọn ẹ̀ńtà gbangba kò sí tọ́ka wa tó bá wí kálukú ní ó lè sìn lẹ́sìn wọ́n fẹnu àtẹ kan ẹnu àbùkù kan Al-Qur'ani tiwa ọ̀rọ̀ tí mo sì sọ yìí mo tún tún wí kọ́mọ jẹ́ òun mọ́ kó já àwọn àwa nùfú àwọn fáǹsì rẹ̀ náà bá lágbára bẹ́ẹ̀ èyí tó bá tó bẹ́ẹ̀ nu yín kó lóun fẹ́ ṣe nǹkan kan ní sí Nàìjíríà London mo wà ìwà wá sí Nàìjíríà tó bá fẹ́ fún mi ní ìwé bóyá ìwé ìjọba anything mú wá I'm ready. ẹni yìí ni stop mentioning any sect ẹ jẹ́ mention wọn kí láwọn sàbò sísí ìbáwọn náà wọ́n rárá lẹ́ra ndí wọn sọ sí wá sí gidi fún wọn ní èwo ló jáde nínú wọn láti látàná bá débi òkú nìkan náà wọ́n mọ̀ fọwọ́ ra wọn lérí Alhaji Saheed Osupa sálájì eléyẹn tó bá tún pè lálájì ọmọ tí ń ṣe inú ẹ̀sìn kò yẹ kí wọ́n gbà fún kọlọ hajj mọ́ títí tí ó fi túbọ̀ àlà náà ní àfáàsì wà mẹ́rin sí ń bá Islam jẹ ẹ dọ̀tí Islam ẹ̀yẹ̀yẹ́ Islam ẹ̀yẹ̀yẹ́ ẹ̀sìn ẹ̀yẹ̀yẹ́ àtàǹkéwú kí ní Islam ní lọ́la Al-Qur'ani ni ẹ wá ń ṣe ẹnìkan ní ẹmu pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣe kọ̀kọ́ tí ń ṣe ni fatinu fi duniyahu basirun nakidun ọ̀rọ̀ ayé rẹ̀ ọmọ bí wọ́n ṣe ń ṣe ọmọ bí náírà kan ṣe ń di náírà méjì ṣe ń di 10 naira 10 naira ṣe ń di 20 thousands fi ń di millions fi ń di billion basirun nakidun ó máa yí ni kí àtàyí ni padà ayé rẹ̀ bí ṣe ń tò àmọ́ tó bá ti dé bí ọ̀rọ̀ ẹ̀sìn yóò di balid yóò dá láì mọ̀kan alam naj'al lahu aynayn talẹ́ nínú tó lẹ́ excuse níwájú ọlọ́run ó dàgbà tí ẹ̀ ń dàgbà dé yìí lam naj'al lahu aynayn ọlọ́run sáà dójú méjì fún ni kò rọ́nà gidi eléyìí ebi wọ́n ń tẹ̀lé àwọn afá tó wù wọn ni alam naj'al lahu aynayn wa lisanan wa shafatayn wa hadaynahu najdayn ọ̀nà méjèèjì ló kílẹ̀ ọ̀nà tó wù ló tọ̀hún ni kò sí ní tọ́kàn wa wọ́n fẹ́ ní Al-Qur'ani ní tọ́kàn wa nù fi hadhihi al-manassa ana la ukafiru ahadan illa pẹ̀lú kankan kèfèrí àfẹni tó bá jáde tó bá ní kèfèrí ló pera rẹ̀ níta gbangba kèfèrí ọmọ fẹnu àtẹ́kà Al-Qur'ani kò yẹ kẹ́ sùúrù ẹ̀yìn àfà ẹ̀sìn tí wá kọjá dédé torí pé sí ẹyọ kan tó jẹ́ sí òdodo látọ̀dọ̀ ọba Ọlọ́run ọba lè kí ọlá ni tó bá fẹ́ ṣe kó ṣe bí ṣara ìtìhì bí dọ̀wà bìtìhì bí kùyúdìhì a máa ń taná lámìnì wà naskutu abadan lan naskuta abadan ká ìní man ká
ààrẹ dákẹ́ lé ayé ahad fẹ́ni kankan. dábàá délé ni ẹ̀yọ́ màá yá mi kò sí kankan lẹ́yìn ọlọ́run àtúnfọlọ́run gbogbo ẹ̀ tán ni ọba wáyé ohun tó ráyé ohun tán mo ló ń kó lọ ẹ̀nà tazhabu bihi alam yakun fil ladhina sabaqu ibratan lakum alam ta'tabiru bimisli Abiola wa bimisli Awolowo gbogbo àwọn Burna Boy wọ́n bí káfìràn àṣà káfìràn wọ́n embrace Islam kọ́lọ̀njú kú lórí àti gbogbo wa náà ìyẹn dáadáa nu Burna Boy àwọn ọlọ́pọlọ èèyàn nu àwọn akọrin nu lérí wọn pé ẹni tí ó bá rí pé Islam yìí lọ́nà gbogbo bá ṣe pé nítorí pé a jẹ́ mùsùlùmí tó bá rò bóun jẹ́ nǹkan kan tí ó wá rí pé eléyìí lọ́nà eré rẹ̀ òkè nǹkan kan kọ̀ọ̀kan ni èṣù òun ní í ṣe ìmúláwù fún ṣètánì ní gbórin wá fún. ẹ wo arákùnrin yẹn ẹ wo dáadáa tí ń ṣe àtúnbẹ Ọlọ́run ọba àlekẹ ọlá fún kó sì ṣe Islam nírọ̀rùn fún jù báyìí lọ kó sì sún àwọn àfáà gidi mọ́ wọn ṣe ìsìnkú Nàìjíríà kí sáwọn àfáà èdè ilẹ̀ Yorùbá yìí ní bá ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn aṣinilọ́nà. so bí tá a bà lẹ́lẹ́ nínú abẹ́ Ọlọ́run bí mannihi wa fadlihi wa karamihi wa ihsanihi gbogbo àwọn tí wọ́n dúró déédéé nínú ẹ̀sìn náà àwọn ọmọ ìyá tó ń jẹ́ àfáà wa Ọlọ́run bá mú wọn dúró déédéé sí i gbogbo àwọn tí wọ́n yé sáàfáà táwọn náà ń sẹ́sìn wọ́n kún orí TikTok ẹ lọ wo bẹ̀ ẹ ra àwọn ọmọ ìyá dáadáa àwọn mùsùlùmí dáadáa lam yantasibu ila hizbin min ahzabi diniya gbogbo àwọn sects ọ̀tá belong sí wọn belong to anything they are just mùsùlùmí ni wọ́n ẹ lọ wo wọn lórí TikTok they are doing great work there. takù gbogbo àwọn alẹ́bọ̀ ẹni wọ́n jókòó tí wọ́n lọ́rùn wọ́n ń sẹ́ wọn pẹ̀lú mọ̀ njẹ́ ó máa jẹ́ ìjọjú fún yàn ní pé gbogbo àwọn ẹni yìí kìí sàwọn tí wọ́n ń jẹun kéwú wọ́n ti jáde látàná bẹ́nu wọn lọ́wọ́ Justin is there ti ṣiṣẹ́ dáadáa lọ́wọ́ kíní kan woman kan ìyálóde wọ́n pọ̀ mbẹ́ Mufti DR níbẹ̀ yẹn tí wọ́n ń ṣe dáadáa tí wọ́n ń defend ẹ̀sìn wọ́n ń pe kíní kan náà ní máa kan náà ní apostu ekele bóyá Abdulrahman àbí kíní kan ẹ̀rí péjì ẹ̀ náà lórí social media ẹ̀mọ̀ kọ́ àwọn eléyìí kí wọn kì í sàfà ṣùgbọ́n ẹ̀sìn Islam jẹ́ wọn lógún iṣẹ́ ẹ̀yìn àfa wọn ń gba sẹ́yìn ti tẹ́ ẹ̀ tí kú agbádá òsì nìkan lẹ́mọ̀ kó kí ẹ̀ bẹ̀rù Ọlọ́run ẹ̀ ṣiṣẹ́ àlìkíyàmọ̀ kalẹ̀ oúnjẹ tẹ́ ń jẹun ọ̀hún ni iṣẹ́ tẹ́ ẹ̀ sì lẹ́ ń jẹun rẹ̀ tábàdélé. Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh.